هل أتيك حديث موسى إذ ناديه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكي وأهديك إلى ربك فتخشي فأريه الآية الكبرى فكذب وعصي. Sewari ògbó àfá pátápátá òpin lára nǹkan mẹ́ta. Àbí bẹ́ẹ̀rì ẹwà sí bẹ́ẹ̀rì káàpé lágbájá àfáà ni tí ó sì pè láàfáà lọ́dọ̀ ara ayé. Ẹwà sí nǹkan mẹ́rin. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ọmọkọ yẹn kí ó káwọn máa tọ́ rẹ̀ máa dà àfáà ìwé ìtajà kó ti lé àfáà láyé ọmọ. Gbogbo yín ni ẹ máa bá tájú ní sábẹ́ mà látara ọmọ yín. Ọ̀sọ̀nù. Alákejì àbá àti ń kẹrí mẹ́mbà rí tí ń ṣe rútú àjọ jímà onílé kéwú. Ẹlẹ́ẹ̀kẹta làáfà àti ń ṣe tó àsíkà kiri ó lè má nílé kéwú. Ẹlẹ́ẹ̀kẹrin làáfà àti ń ṣe tíra ó lè má nílé kéwú. Àwọn àfà kọ́lé lárúbáwá tó wà nílé kéwú. Wọ́n ṣe tíra àfà tí gbogbo ajé kọ́ ẹ̀ ń kéwú lára tíra wọn. Bẹ́ẹ̀ tí ń ṣe útùbà lórí mímbà rí kí ń kéwú lára tíra wọn. Èyí tó wá sí karùn-ún, òun làáfáà tó jòkóó lé tí wọ́n lọ rèé bá. Kọ̀kọ́ mọ́ kéwú. Kò sí lórí mímbà rí. Kò sí wáàsí. Kò dáwì ìdílẹ̀. Kò sí tíra. Àwọn ọlọ́run pẹ̀ lọ́dọ̀ rẹ̀. Ẹgbẹ́ lọ tóbi. Lásìkò tí ká tó ìbẹ̀wò ni wọ́n á fẹ́ kọ́mọ sí lórí àwàdà kan tí àbá àtájú àtàwọn ọmọ rẹ̀ ń ṣe lẹ́ẹ̀kan ní síjálàbí àṣìjálàbí. Wọ́n wá kọ́ ní orin mélòó. À ń kọ́ ní sinna làkọ́ ìkejì náà tán àgbè kaná lọ́wọ́. Orin méje mẹ́jọ. Fọlá àwọn yẹn ń pariwo jálàbí tí wọ́n mí ní ẹni àbí wọ́n ṣàwàdà. Torí àmọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ mẹ́yìn. Kí ni túmọ̀ jálàbí? طلب المنفعة أصلي أصول الفقه جلب المنفعة ودفع المضرة جلب المنفعة نكا فأنفعني كولي سيوني الإسلام الجلب قد جلب الخير سيوني أبي أمتين صبي كاسي دفع المضرة كاتي أبرودانو wọ́n tún lò ní ìbára mi nínú usul al-fiqh àti usul at-tasrih nínú al-qawaid al-amma usul at-tasrih wípé jalbu al-maslaha wa daf'u al-mafsada jalbu al-maslaha káfa tí ó dáa tí ó wúlò maslaha khassa ni àbí maslaha amma. Maslaha khassa ni àǹfààní tèmi nìkan tiẹ̀ nìkan. Maslaha àmà ni àǹfààní gbogbogbò. Ìwọ ni ọ̀dà káfà bẹ́ẹ̀. Àti ká ṣe dárí olùmọ̀fsádà àti dáfò rẹ̀. Dárí olùmọ̀fsádà etí ọba kóra ìnira bá ní kámúkú láfi wú ẹ̀ láàárọ̀. Khassa fúnra rẹ̀. Ló fi gbálẹ̀ ilé rẹ̀ ló fi gbá bẹ́ẹ̀dì ló fi gbá nǹkan tí ó ní ọ lára kó mú kó dárí olùmọ̀fsádà àbí dáfò olùmọ̀fsádà. Ṣé èèwọ̀ tún ni? Tàwárà fà kan tó jòkó pé àmàdàlà èmi fẹ́ wúlò fáyé. Ọlọ́ rẹ̀ kọ́ àgbo tí ò sí rọ́bẹ̀. Àgbo náà rún ọmọ bíi 11. Àgbo jẹ̀díjẹ̀dí ọmọ bíi 12. Àgbo ìfọnú fóbìnrin tí ó fi nígbàdó oyún ọmọ bíi 11. Ó ní lẹ́yìn lòun fẹ́ fi wúlò fáyé. Àwọn èèyàn wá dìde lónìí bóyá kò yé wọn ni bóyá wọ́n ń ṣèfẹ́ nú ni wọ́n ṣàdàgbò ìsìlámù rú. Àwọn afọ́njálàbí ti fẹ́ kú tán. Àwọn afọ́njálàbí ẹ̀wọ̀n sì yanjú ẹ̀. Ọlọ́run sì yanjú ẹ̀. Ọlọ́run yìí darúpọ̀ mọ́ sápà. Ọlọ́run máa múná lọ́tọ̀ ó sì máa fìkì lọ́tọ̀. Suratul Mu'minun náà ń bẹnu Kùránì.
Suratul Kafirun sì ń bẹ nínú Kùránì. Suratul Munafiqun náà ń bẹ nínú Kùránì. Kí ló tẹ̀ ẹ̀yẹ́jú ẹ̀? Abáwá dájá kí á máa tún rọ̀ sọ́wájú Ọlọ́run. Tó sì jẹ́ sí pé Mọ̀lánà sí Adam. Mọ̀rọ̀ wà sí tí wọ́n wí nínú mọ́sálásí Jímọ̀ Márkàsì ni. Kódà wọ́n fi Mọ̀lánà Ṣéhù Yúṣàù jẹ́rìí àti Ṣéhù Yàkúbù. Bàbá níbẹ̀ nìkan bá ní tó bá láwọn fẹ́ rí àwọn fẹ́ kí gbígbàdúrà àwọn fẹ́ ṣe jálàbí kan àwọn ìráyè kọtíra kátírà ẹlọ́wọ́ báàjì Yúṣàù àfáwà àgbà. Ẹlọ́wọ́ báàjì Yàkúbù. Wọ́n láti rí bàbá àgbà bẹ̀rẹ̀ ọ̀ṣẹ́ Yàkúbù Abdullahi tó jábúrò bàbá. Wọ́n ráyè yìí mú. Bàbá òpin ńlá. Wọ́n wá ní àmọ́ o ẹni tí ó bá ṣe jálàbí kó jẹ́ tóun mọ̀ ọ́ dá lójú o. Wọ́n máa fi rọ́kú o. Torí àfáwọn jálàbí dà gẹ́gẹ́ bí dókítọ̀. Ẹ lákùnsá yọ dókítọ̀ kúrò lágbo ayé. Ipe wo ìṣèyàn. Tẹ́lẹ̀ bí ti ṣe dókítọ̀ fẹ́ ṣe náà ní dáfọ́lé. Mafsada, dari ul-mafsada, dafu il-mafsada wa jalbil manfa' wa talabil manfa'. Ayẹ̀dú ẹ̀ ni, rọ́rọ̀ ọba náà yẹ̀dú ẹ̀. Ẹnikẹ́ni tó bá fẹ́ sí jálàbí náà yẹn wá kéwú mọ́ padà síbẹ̀. Torí mo rí bá àfá pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ń falẹ̀. Ọjọ́ ọ̀tọ̀ ní tá a fẹ́ mọ́ fẹ́ pé ọmọ òwe máa kọ́. Ọ̀rọ̀ tí bẹ́ẹ̀lẹ̀ ní táwa náà fẹ́ máa fi ṣe program àti bẹ̀rẹ̀ program yẹn níjọ́ Sunday tó kọjá. Ǹjẹ́ a lè ṣe al-akhsu bil asbab? Tá a lè fi nǹkan kan ṣe sábàbí tá a fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Irú nǹkan wo láfi ṣe sábàbí tá a fi ní kọlu Ọlọ́run ọba àlekè ọlá? Ma quti'a min al-hayawan wa huwa hayy. Ẹran tó bá ṣì ń ṣẹ̀mí, ohun tí wọ́n bá gé kúrò lára ẹ̀, nǹkan yẹn ẹ̀gbin ni a gbọ́dọ̀ lò. Ẹran tó ṣì ń ṣẹ̀mí, ohun tí wọ́n bá gé kúrò lára ẹ̀, ẹ̀gbin ni a gbọ́dọ̀ lò nǹkan náà. So a jìnà sí bá ṣe ń jìnà sí ìgbẹ́ àtìtọ̀ náà láṣe jìnà sí. Lápèjúwe màálù ṣì ń ṣẹ̀mí, wọ́n wá lọ gé ìrù rẹ̀. Ṣá mọ̀ pé tí wọ́n bá gé ìrù màálù ó sì lè má ṣẹ̀mí. So ìrù tó gé yẹn lóǹdù ọgbà tẹ́ran yẹn bá sì ń ṣẹ̀mí, ẹ̀gbin ni ìrù yẹn a gbọ́dọ̀ lò. So bákan náà etí ẹ̀ ni wọ́n gé sọnù, ìrù ẹ̀ ni ìyá rẹ̀ ni wọ́n tẹ̀ wá já, tí nǹkan yẹn sì ń ṣẹ̀mí, gbogbo ń tá bá fi lè gé kúrò lára ẹran tó bá sì ń ṣẹ̀mí a gbọ́dọ̀ lò ẹ̀gbin ní nǹkan náà. So òun ni àwọn oníjàlàbí kan máa gbọ́ bẹ́ẹ̀. So torí pé irú àwọn nǹkan tí ṣẹ̀tánì máa ń lúgọ sí tán wá fi ń wáṣẹ́ fún wọn ni wọ́n ní nǹkan yóò tí gbọ́dọ̀ kú ẹ̀kọ̀ṣá lọ́wọ́ ìkanná rẹ̀ wá àbí ìwò ẹ̀ kó sì wà láyé ọmọ níka ẹ̀ lábùkátà sí. So láàfin máa ráwọn èèyàn tí wọ́n máa ṣàwọn èèyàn ṣùtá tí wọ́n sọ wípé tó ẹ má jẹ́ okú o, èèyàn gan fúnra ẹni àmọ́ ọmọ níka ẹ̀ lásán la nídìí, pé ọmọ níka ọwọ́ àtọmọ níka ẹsẹ̀ tí wọ́n mọ̀ pé ẹni yẹn ò tí ní kú yóò máa wá wọn á ní bó ṣe ń jẹ́ra ìṣẹ̀kọ́nù bẹ́ẹ̀ lówó máa pọ̀ sí. So kọ́lọ̀mbà kúṣọ́ wa mẹ́. So gbogbo ẹran tí wọ́n bá fi lè gé nǹkan kan kúrò lára ẹ̀, tẹ́ran yẹn bá ṣì yẹn exist, in tí wọ́n gé kúrò lára ẹ̀ ẹ̀gbin ni a gbọ́dọ̀ ló fún kankan. So ló fi jẹ́ pé gbogbo àwọn oníjàlàbí tí wọ́n lọ mọ gbogbo àwọn oníjàlàbí jálàbí kọ́lọ̀wọ̀ pé kò sí tó ń jẹ́ jálàbí nínú Islam. Kéèyàn ti ẹ̀jẹ́ ìsẹ̀ránpẹ́ ìkan nínú àwọn afánlẹ̀ Yorùbá wọ́n pè wọ́n ní Sheikh Dawud Alfanla, adúmọ̀ tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jálàbí, wọ́n wá fẹ́ mú ẹ̀rí jálàbí wá, wọ́n wá ní nínú ẹ̀rí fáwọn kan dẹ̀ wá ń tako jálàbí lẹ́nì pé ṣé kò sí tó ń jẹ́ jálàbí ni àbí ẹ̀dẹ̀ wá sọ gbogbo ẹ̀bí ìgbàtẹ́ pé àbí jálàbí ò sí nínú Islam. Pé bẹ́ẹ̀ làwọn lẹ́ka nínú usulul fiqh, ẹ wá wo bí Alfanla ṣe ṣe àbòsí fún ìmọ̀, wọ́n ṣe ṣe àbòsí fún mọ̀. Wọ́n ní ṣé kò sí jalbul manfa'a wa daf'il madarra nínú usulul fiqh ni, pé jalbul manfa'a ìyẹn ni wípé ká mú dáadáa wá wa daf'il madarra ká ti aburú dànù, pé ṣé kò sí ìyẹn nínú Islam ni, ẹ̀dẹ̀ wá sọ pé kò sí jálàbí, ẹ̀dẹ̀ máa wá tako jálàbí nígbà tí ò sí níbẹ̀. A ní subhanallah, eléyìí kò jámọ̀ kankan ju wípé bí ìgbà tí èèyàn fẹ́ tàn àwọn èèyàn jẹ lásán lọ, bí ìgbà tí èèyàn fẹ́ tàn àwọn èèyàn jẹ. Àwọn èèyàn ti rí ní ìsí pé jálàbí ti ń wọ́kùn,
wọ́n ti rí pé iṣẹ́ jálàbí ti ń bàjẹ́, iṣẹ́ jálàbí ti ń fọ́. So ló fi di wípé àwọn gbòǹgbò wọn gan náà ní àwọn kan jáde láti máa bá wọn dìfẹ́ndì wípé àníṣẹ́ jálàbí nínú Islam ló wà. La ilaha illallah. Ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. Kó ní kálukú wá tí ó máa wá istidlal fún, kó jẹ́ pé ní tí èèyàn dán fúnra rẹ̀ tó lè dóńjọ́ pé al-qiyama tí ó jẹ́rìí tọ́nà wọn àlékẹ́ alábá pé wípé tó gbọ́wọ́ náà ló ń bá wọn wẹ́rì fún tí wọ́n ń ṣe yìí. Torí pé nínú ìṣàbòsí fún mọ́ òun ni tí Sheikh Abdul Majid Al-Fanla tí wọ́n mú wá ní ọ̀rọ̀ wọn ipé ṣebí jalbul manfa'a wà nínú usulul fiqh wa daf'ul madarra. Àwọn ni tí jalbul manfa'a bá wà tí daf'ul madarra kí ni túmọ̀ rẹ̀, kí ni túmọ̀ jalbul manfa'a? Ká mú dáadáa wá wa daf'ul madarra ká ti aburú dànù. Níbo ni wọ́n ti máa ń lọ jalbul manfa'a wa daf'ul madarra? Àkọ́kọ́ ni wípé jalbul manfa'a ṣé kó yàtọ̀ sí jálàbí? Ṣé kankan náà ni? Ṣé jalbul lẹ́ ń sọ ni àbí jálàbí? Àbí àyàfi tẹ́ bá sọ wípé tó yẹ ń ṣe mistake nítorí pé ń tẹ́ kà ní ìsìn jalbul manfa'a lẹ́sọ, ẹ sọ wípé jalbul manfa'a. So ó kọ́ yàtọ̀ síra wọn min haythu al-lugha, min haythu at-tahrik. So haraka tẹ́ kọ́kọ́ fún ni ó kọ́kọ́ yàtọ̀ síra wọn, ìyẹn já kọ́kọ́. Ẹ̀kejì ni wípé tó bá sọ pé jalbul manfa'a wa daf'ul madarra, ká mú dáadáa wá ká lé aburú jìnà. Ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn àfáà máa lo kọ́ìdà yìí láwọn bí tí wọ́n bá rí wípé yóò mú dáadáa wá kéèyàn nǹkan báyìí tá a bá ṣe nǹkan yìí dáadáa ó tẹ̀yìn ẹbẹ̀ jáde. Tá a bá gbégi dínà nǹkan báyìí a lè rí dáadáa mú. Lápẹ̀jú èrú tó súnmọ́ bẹ́ẹ̀ òun ni tó ń pè ní saddu dhara'i'. Wọ́n ní pé ká gbégi dínà aburú ká burú má bàa ṣẹlẹ̀. Lápẹjúwe Islamu ṣe léwọ̀ pé ká má ṣe zina, ó wá gbégi dínà gbogbo àwọn nǹkan tó lè lídì lọ síbi zina. Zina gangan lọ́lọ́run bá lékẹ́ láfẹ́ kọ̀ fún wa pé kò fẹ́ ká ṣe. Gbogbo àwọn tó máa wá lídì wa lọ síbi zina ni Ọlọ́run bá lékẹ́ láwá ṣàwọn nǹkan yẹn léwọ̀. Bí kíni? An-nazar. Ká bẹ̀rẹ̀ sí ní wo in tí ó jẹ́ in tó lè bí pé kéèyàn ṣe zina, Ọlọ́run bá lékẹ́ láṣẹ yẹn léwọ̀. Torí wípé tahrim haramu tọ́lọ́wọ́n bá alékẹ́ láṣẹ wíwò léèwọ̀ kò ń ṣe li haqiqatiha. An-nazra yẹn kò ń ṣe li haqiqatiha, láti lè fi dẹ́kun daf'il madarra ni, láti lè fi dẹ́kun aburú káburú má bàa ṣẹlẹ̀, kó má bàa di wípé kíni, kó má bàa di wípé yóò padà wá lìdì lọ síbi zina. Ọlọ́wọ́n bá alékẹ́ láṣẹ wíwò. Ọlọ́wọ́n bá alékẹ́ lá ní ya ayyuhal ladhina amanu qul lil mu'minin yaghuddu min absarihim wa yahfazu furujahum. Sọ fáwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n ṣọ́ ojú wọn, kí wọ́n sì ṣọ́ abẹ́ wọn, kán rẹ ojú wọn lẹ̀ kán ṣọ́ abẹ́ wọn. So ó gbégi dínà ní ọ̀nà bí wọ́n ṣe ń lo qaida daf'ul madarra, jalbul manfa'a wa daf'ul madarra ni pé ká burú má bàa ṣẹlẹ̀. Nínú ẹ̀ náà ní Islam tún ṣe léèwọ̀ wípé kóbìnrin àtọkùnrin tí wọ́n ń ṣe lẹ́tọ̀ ara wọn kán má dá wà níbì kan. Kò ṣe wípé kí ó pa wọ́n pọ̀. Lápẹjúwe nísìn àwọn méjèèjì wọ́n jọ wà nínú mọ́ṣáláṣí, ọkùnrin àtóbìnrin wọ́n ṣẹlẹ́tọ̀ ara wọn, wọ́n jọ bára wọn nínú mọ́ṣáláṣí báyìí. Kò ṣe pé wọ́n ṣe jọ wà ní ìjìtìmọ́ yẹn gangan lọ́lọ́wọ́n bá àlékà láfẹ́ harrama, hurrima li ghayriha. Ìjìtìmọ́ yẹn hurrima li ghayrihi. Ọlọ́wọ́n bá àlékà láṣẹ léèwọ̀ nítorí kíni, kó má bàa lọ lídì sí kíni, pé zina lè wáyé láàrin wọn. Ọlọ́wọ́n bá àlékà láṣẹ léèwọ̀ pé kó má ṣe kíni, kọ́ má jọ dáwà níbi tí ò sí èyàn kankan torí aburú tó lè padà tààrọ tábà lórí ẹ̀. So tí wọ́n lọ kọ́ ìdá fún ní jalbul manfa'a pé ká wọn tí ó máa ń fà ní wá báwọn èèyàn wa daf'ul madarra. Báwọn èèyàn ṣe wá kan jálàbí, wáyé ló ṣe kan jálàbí. Nígbàtá àfá tó wá sọ wọ́n wá pín ibi táwọn àfá iṣẹ́ táwọn àfá ń ṣe, wọ́n ní a lè pín wọn sí ọ̀nà mẹ́rin. Ẹ máa bá àfá ṣe pín wọn. Wọ́n ní nínú iṣẹ́ àfá òun ni pé káàfá jẹ́ ẹni tó ṣe kíni, tó ń kọmọ ní kéwú, yóò dálé kéwú lẹ́rẹ̀ yóò máa káwọn kéwú lára iṣẹ́ àfá ní ẹjá ṣe yẹn lé ní. Wọ́n ní ẹ̀kejì ẹ̀hùn tí ó fi mọ̀ pé àfá lélẹ̀ yìí òun ni kó máa jẹ́ ni tí ó máa ṣe kíni, yóò máa ṣe wáàsí.
wọ́n máa kí khutba wọ́n máa lọ ṣe wáàsí káàkiri iṣẹ́ lára iṣẹ́ àfáànù so pé ẹni tó ń ṣe wáàsí káàkiri ó lè má nílé kéwú anágbá wọ́n ní ẹ̀kẹta ń ta fi máa fà oníkẹni tí ó máa kọ tírà yóò máa kọ tírà ẹni pé ó lè má nílé kéwú ó lè má ní máa ṣe wáàsí káàkiri bọ̀ tírà lòun máa kọ so wọ́n ní ẹ̀kẹta nù wọ́n ní ẹ̀kẹrin bẹ̀ nínú ta fi mọ́ ṣáfà òun ni pé kéèyàn wá lọ kọ́ kó lọ kọ́ báwo ni yóò kọ inárun báwo ni yóò lọ kọ́ ewé àtegbò báwo ni wọ́n ṣe ń wo báwo lọ ṣe ń wo inúrun làkún ègbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé kí ló burú ń bẹ̀ báfà ṣe sọ nù pé kí ló burú ń bẹ̀ kéèyàn lọ ṣe kí ni kó lọ kọ́ nípa ewé àtegbò kó sì fi máa ṣàwọn èèyàn láǹfààní ẹ̀dàkùn tó bá bí wá náà lérè pé ẹ̀dàkùn kí ló burú ń bẹ̀ pé káàfà kan kó lọ kọ́ ewé àtegbò báwo ni wọ́n ṣe máa ṣe ewé àtegbò tí ó máa fi ṣàwọn èèyàn láǹfààní ẹni tí inú rún tí ó máa fún lágbo inú rún ẹni tí làkú ègbé ṣe tí ó bá wá kó tó ṣe làkú ègbé ló ṣe gbà ní tó fi wo làkú ègbé nù ẹ̀dàkùn tí wọ́n bá sọ wípé iṣẹ́ táàfà ń ṣe ní àṣìṣe jálàbí ẹ̀dàkùn kí ló burú ń bẹ̀ ẹ̀dàkùn ìbéèrè wa ni pé àwọn àfáà tó ń ṣe jálàbí ẹ̀dàkùn ṣe tí wọ́n ṣe ni ṣe àgbo ni àgbo inúrun àgbo ibà àgbo jẹ̀díjẹ̀dí ẹ̀dàkùn sóhun làwọn àfóò ní jálàbí máa ń ṣe àmọ́ dáfà ńlá sọ wípé wọ́n máa ń ṣe ni pé bí wọ́n máa ń ṣe jálàbí tó lọ kọ́ pa ewé àtegbò tó dẹ̀ ń fi ń ṣàwọn èèyàn láǹfààní bẹ́ẹ̀ kí ló burú ń bẹ̀ ẹ wá ń sọ pé kò sí jálàbí inú ẹ̀sìn a sọ pé subhanallah hadha batil min kulli wajh àwọn mẹ́nubà nínú àwọn ọ̀nà tó fi burú jáì kákọ́kọ́ bẹ̀rẹ̀ látorí ibi tí wọ́n ti pín àwòrán àwọn àfáà àkọ́kọ́ níbẹ̀ ni wípé wọ́n sọ wípé àárín náà àwọn àfáà tó máa kọ tírà èyí tó ń kọ́ mọ́ ní kéwú àti tó ń ṣe wáàsí àwọn abẹ́rẹ̀ wípé nínú mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dárúkọ yìí èwo ni wọn kì ń kọ́ nílé kéwú n tó dájú ní wípé ẹni tó bá lọ lé kéwú nínú lé kéwú kó tó rí kó jáde yóò ní máa dà tí wọ́n ti kọ́ wọ́n ní subjects tí wọ́n máa fi pè sákèsí pé tó bá fẹ́ ṣe wáàsí bá ilé ẹ̀ ṣe ṣe wáàsí wọ́n ní tírà tí wọ́n ti kọ́ tí wọ́n fi ṣe tawjih du'a wípé tó bá máa ṣe wáàsí o ká máa ṣe wáàsí o nínú ẹ̀sìn ló wà o wọ́n sì káyà wá tọ́lọ̀mà alékẹ́lá sọ pé ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana tí wọ́n bá ṣe wáàsí èèyàn máa ń lọ́rọ̀ tó dá lẹ́nu ni èèyàn persuade àwọn èèyàn ni èèyàn jẹ́rú Ọlọ́run bá pa àwọn èèyàn ni so tó túmọ̀ sí pé kọmọ léèkéó tó jáde léèkéó ní ó ti kọ́ kíni báwo ni ó ṣe ṣe wáàsí iléèkéó láti ń kọ́ kọmọ léèkéó tó jáde léèkéó ní ó ti kọ́ báwo ni ẹ ṣe ṣe kíni báwo ni wọ́n ṣe máa báwo la ṣe mú kọ tírà torí pé náà nǹkan náà ti máa fún ọlọ́kọ bá sì wá lọ́kọ nípa tọ́pìkì báyìí wá wọ́n ti máa fún léèkéó àwọn àfọ́ ti máa yẹ̀wò tó ń gbà àbí ògbà nígbà míì tó wá máa kọ́ báyìí ló ṣe kọ́ ní ẹ̀kejì ẹ̀kẹta pé èèyàn ń kọmọ ń lè kéwú àìmọye dáadáa nígbà tó bá ti ń di senior náà ti máa sọ wípé lọ́káwọn junior ma ṣe lẹ́sìn fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó túmọ̀ sí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dárúkọ yẹn ilé kéwú nìyàn ti máa ń kọ́ kódà wọ́n tún ní àwọn irshadat tí wọ́n kọ ìyádà kalẹ̀ àwọn tírà tí wọ́n kọ lórí pé wáwo kayfa takunu aliman aw mualliman aw khatiban àwọn tírà wà kayfa takunu mualliman báwo ló ṣe máa jẹ́ olùkọ́ gidi tí ó ní impact lórí àwọn akẹ́kọ̀ọ́ kayfa takunu khatiban àwọn tírà wà báwo ló ṣe jẹ́ni tí ó máa ṣe wáàsí fáwọn èèyàn tó lè báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run tí ó nítumọ̀ nígbèsí ayé wọn tírà wà kayfa takunu katiban báwo ló ṣe jẹni tí ó mọ̀ nǹkan kọ tí ó máa kọ tírà so àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pín àwọn àfáà sí yẹn àkọọ́lẹ̀ tírà wà fún àwọn nǹkan yẹn báwo lèyàn ṣe ń dáhùn ẹ dákun tírà wo ló sọ wípé àbínú má dàwó ní subject wo ni wọ́n ti ń kọ́ nílé kéwú báwo lèyàn ṣe máa bẹ̀rẹ̀ sí ní kí àgbo nọ́rùn ìbéèrè tá béèrè lọ́wọ́ àfáà ni tó ń bá wọn pín pé ń tàà fi máa fà nínú iṣẹ́ jálàbí ni pé kí ló wá burú bẹ̀ káàfà lọ kọ́ gbò jẹ̀díjẹ̀dí kó dẹ̀ ní tóhun jókòó tí tóhun fi ń ṣara láǹfààní nì a sọ pé dà àmọ́ béèrè ní wípé inú má dàwó ní wọ́n ti kọ́ ṣé ní usulul fiqh ni àbí musalahul hadith
àbí nínú tafsirul Qur'an ni wọ́n ti kọ́. Ó dájú wípé béèyàn bá máa kọ́ kò ṣe lè kéwú ní wọ́n ti kọ́. Ló fi jẹ́ wípé nígbà táwọn gan náà máa sọ wọ́n sọ wípé tó fi jẹ́ pé ìwọ náà tó fẹ́ lọ ṣe máa ṣe jálàbí ẹ má mú lúrúpọ̀ mọ́ ṣàpà èyí tó dá ń bẹ̀ ní ẹ máa ṣe. Àwọn sọ pé rárá ó jẹ́ kọ́ rí fẹ́ wọn sí tíra tí wọ́n bá ti pé tó tíra tá kọ́ yín lórí jálàbí òun ní kẹ́ máa lò pé ṣe àkúkọ yín báwo ni èèyàn ṣe máa ṣe báwo lẹ́ṣẹ́ ń ṣògùn owó látara bẹ́ẹ̀ báwo ni èèyàn ṣe máa ṣiṣẹ́ fún ọmọ yahoo yahoo kò sí nínú jálàbí tá kọ́ yín. So jẹ́ pé àwọn gan náà lè rí tíra kan báyìí tọ́ka sí pé tíra jálàbí rẹ̀ a sọ pé tíra wà fún gbogbo àwọn kan bẹ́ẹ̀ tata sọ yẹn kọ́ bá mú tíra kan wá tí wọ́n kọ́ lórí jálàbí ó dájú wípé wọ́n ní lè ṣe pé àtò tíra jálàbí o báyìí ni èèyàn ṣe ń ṣe o. So torí pé tó dájú ni wípé kò ń ṣiṣẹ́ àfáà náà ni ẹ̀yin náà ẹ jẹ́ ká wòye sí nínú gbólóhùn tí wọ́n sọ yẹn wọ́n ní kò sí tó burú ń bẹ̀ kéèyàn lọ kọ́ àgbo jẹ̀díjẹ̀dí àgbo bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó máa wá fi ṣàwọn èèyàn láǹfààní àti kọ́kọ́ dìbọ́nkẹ̀ lákọ́kọ́ wípé ní táwọn oníjálàbí ń ṣe wọ́n ń ṣe àgbo jẹ̀dí tí èèyàn kan bá lọ bá àfáà jálàbí ní ìsìnkú ẹ̀dákun ìbà mú mi kí láàfáà jálàbí máa sọ ní kẹ́ lọ sọ́sítù àbí kẹ́ lọ sọ́dọ̀ alágbò gbá ẹ lọ sọ́dọ̀ alágbò àbí kẹ́ lọ sọ́sítù wọ́n fún yín ní malaria èmi o máa fáwọn oníjálàbí kan tó yẹ kótó ọ̀dọ̀ ẹni wọ́n tí wo malaria àbí typhoid pé àfáà ni òṣìṣẹ́ jálàbí ló ń ṣe o typhoid àbí malaria so wọ́n kọ̀ fẹ́ da ọ̀rọ̀ yẹn rú wọ́n sá gbé nǹkan kárí gbé wọ̀ àwọn pé kí ló wá burú bẹ̀ káwọn àfáà máa ṣe kọ́ máa kí agbó kọ́ máa ṣàwọn èèyàn láǹfààní through agbó àkọ́kọ́ nù. So pé kò kọ́kọ́ sí tíra lórí ọ̀rọ̀ jálàbí tẹ́ẹ̀lẹ̀ rífẹ́ wọn sí. Ẹ̀kejì ń bẹ̀ ní wípé ẹ̀yin náà wá ní pé kán lọ kọ́ àgbo a sọ pé níbo lọ ti kọ ilé kí ló yẹ kán ti kọ́ tó bá jẹ́ pé ṣe àfáà ni sáwà béèrè wípé tó ní mádà o madrasa wo lé ní ni wọ́n ti ń kọ́ àgbo jẹ̀dí ilé kéwúgbó ni wọ́n ti ń kọ́ àgbo typhoid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tán sọ wípọ́n fẹ́ fi ṣàwọn èèyàn láǹfààní táàfà fi fẹ́ jókòó pé tó iṣẹ́ jálàbí lòun ṣe kò síbí tó ti fẹ́ rí ibo làwọn afọ́ ti kọ tán máa kọ ọ̀dọ̀ àwọn alágbò. So tó túmọ̀ sí wípé táwọn àfáà bá fẹ́ mọ̀ ń paṣẹ́ ni ní ìsìn bẹ́ẹ̀ ń bá lọ lé kéwú ní ìsìn tí mo jáde àtúnú àwọn tó tún lọ lé kéwú bóyá tó wà ń kalẹ̀ mí báyìí bóyá nílé kéwú tí àwọn sì kọ lórí nílé kéwú tí wá lọ́dọ̀ tí wá o wọn kọ́ wà ní àkọ́mọ́dà kankan wọn kọ́ wà ní mọ́dà kankan ní tó ń pè jálàbí àkọ́mọ́dà kankan bẹ́ẹ̀ sàmọ́nà tí wọ́n ń gbé gbà ní ìsìn bí gbàtẹ́ pé no àbí gbàtẹ́ pé jálàbí yẹn nínú iṣẹ́ tí wọ́n kọ́ ni kò sí tíra kan báyìí tí wọ́n ti ń ṣàǹfààní rẹ̀. Náà tá bá wá tán bá fẹ́ rún pọ̀ mọ́ ọ́ndà tíbù mú ń bọ̀ wá lórí yẹn ọ́ndà tíbù nábáwí mú ń bọ̀ wá. A jẹ́ wípé gbogbo ẹni tó bá ti wá nímọ̀ kíni tó bá ti ní bá ṣe kí àgbo ibà àgbo jẹ̀dí àgbo nírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a jẹ́ pé wọ́n ṣiṣẹ́ kíni iṣẹ́ jálàbí nù àbí a jẹ́ pé àwọn yẹ eléwé ọmọ kíni wọ́n àbọ̀ ní jálàbí ni wọ́n nù. So ṣebí ń táwọn fàá ń ṣe ni wípé ń kí àgbo jẹ̀dí fún yàn lábí ń pè níṣẹ́ orí jálàbí a jẹ́ pé àwọn ẹni tó kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sórúkọ yẹn àwọn ta ní àwọn alágbó àwọn tó ń kí àgbo jẹ̀dí àgbo bà ìrú àwọn bàbá tó wọ́n wà ń kalẹ̀ a jẹ́ káyọ̀ pé àwọn àpè wọ́n ní àfọ́ ní jálàbí ni wọn ẹ̀dàkọ̀ṣẹ́ máa yọ́nú sí bẹ́ẹ̀sà pé ṣe oníjálàbí ní alágbò ni wọ́n kí ń ṣe níjẹ̀dí wọ́n ń ṣe oníjálàbí. So tó túnmọ̀ sí pé yàtọ̀ wà ń bẹ̀. So ẹni tó ń ṣàgbò à ń pè wọ́n lóníjálàbí ó ṣe jẹ́ pé àfáà tóun wá ń ṣàgbò ní ó máa jẹ́ àfó ní àjẹ́ pé irọ́ ti wà ń bẹ̀ irọ́ ti wà ń bẹ̀ àti jórọ́ mọ́. So torí pé tó bá yẹ pá gbò ni àgbó ni kọ́kọ́ lèyàn tún fi ń ṣàfihàn láǹfààní lápé èyàn ṣàǹfààní ni àìmọye àwọn ọ̀nà tí wọ́n fi ń ṣèwòsàn tó yàtọ̀ ságbó irú àwọn dókítà ní ìsìn so a jẹ́ pé a lè máa rí fẹ́ pé àwọn náà ṣe jálàbí kọ́ ní pé ìbáwọn náà ṣe wòsàn ni wọ́n ṣe ara yé láǹfààní àbí dókítà ṣe jálàbí náà ni
torí pé àwọn àfáà yìí tí wọ́n máa ń ṣe jálàbí lọ́dọ̀ wọn tó bá lọ bá wọn tó máa ń lọ bá wọn ní wípé ẹ dákun nǹkan yìí difficult nǹkan yìí difficult ẹ dákun ṣé àwọn lọ́dọ̀ yìí náà sà ẹ má bínú táwọn èèyàn bá fẹ́ wá ra àgbo táwọn èèyàn máa ń wà pé nǹkan wá lè díẹ̀ báyìí ẹ dákun àgbo owó lẹ́lẹ̀ bá mi kí ẹ dákun sáwọn èèyàn máa ń wà bẹ́ẹ̀ ní tó dájú ni pé jálàbí kọ́ ní àgbo pé so ó túmọ̀ sí pé àfáà lákọ̀ ń dọ́gbọ́n wọ́n sábọ̀ ọmọ fẹ́ ọrún kí ní ẹmọ so kẹsà lè máa rí wípé ń táwọn àfáà ń ṣe ní jálàbí ẹ àwọn tó bá ń ṣàṣejù ń bẹ̀ ní ẹ bá wí a sọ pé àní jálàbí fúnra ẹ̀ gan àní kò tiẹ̀ ní basis nínú Islam kò ní basis so gbogbo bí tán fẹ́ ọrún pọ̀ mọ́ yẹn pé ẹ ń kàgbó ni àwọn alágbó ni kò tí ẹjọ́ mọ́ra wọn so àìmọye ọ̀nà míì tẹ́yọ̀ tó fi ń ṣàwọn èèyàn láǹfààní so àwọn tó jẹ́ pé acupuncture ni wọ́n lò àwọn èèyàn náà wà tí wọ́n fi ń ṣàwọn èèyàn láǹfààní so iṣẹ́ irú àwọn náà ní sin jálàbí lásọ̀kọ́ ń ṣe àsọ̀lọ́gà tó ti ń ṣàwọn èèyàn láǹfààní so kò sí tó ń jẹ́ jálàbí kan tó àwọn èèyàn jẹ ni so ní ìparí mẹ́ ọ lè fẹ́ rún mọ́ ọ̀rọ̀ At-Tibb An-Nabawi pé ẹ̀bí tíra kan wà tó ń pè ní At-Tibb An-Nabawi náà tó bá jẹ́ pé At-Tibb An-Nabawi ni nínú rẹ̀ ṣó wá wà nínú rẹ̀ ipé àwọn ògùn tá Nabi sallallahu alaihi wasallam recommend tí ẹ̀kan náà bá lọ kọ àwà béèrè wípé ṣé àfáà nìkan ló láǹfààní àti kọ́ nípa At-Tibb An-Nabawi tó lè lò fáwọn èèyàn At-Tibb An-Nabawi yẹn táwọn èèyàn máa ń lò so ṣé ẹni tó bá tó kéwú tó jáde ilé kéwú tó jáde sànàwíyà àbó jáde yunifásitì ilé kéwú òun ló tó láǹfààní àti jókòó ti At-Tibb An-Nabawi láti ṣe fáwọn èèyàn ó dájú pé àwámọ̀ àwọn èèyàn tí ò lọ lé kéwú rárá tí wọ́n sì jókòó ti At-Tibb An-Nabawi tí wọ́n sì ṣe fáwọn èèyàn so it's all about pé kéèyàn mọ̀ nípa pé kíní báyìí ó máa ń wúlò fún orí fífọ́ eléyìí máa ń wúlò fún inú rírun tí a bá ṣe báyìí eléyìí àǹfààní eléyìí ní eléyìí àǹfààní eléyìí ní eléyìí máa ń aid digestion eléyìí máa ń ṣe báyìí eléyìí máa ń ṣàwó kò dẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ gbogbo àwọn nǹkan tó wà ní under At-Tibb An-Nabawi pátápátá kò sí nínú rẹ̀ tí wọ́n ti ń lọ wò wípé ẹ̀tọ́ ẹ bá ń wo àkọsẹ̀jáyé ẹ̀ àbí tó ṣe lọ́dọ̀ àwọn At-Tibb An-Nabawi náà wọ́n máa ń àkọsẹ̀jáyé so iṣẹ́ àwọn babaláwo àwọn nìyẹn so under babaláwo tá bá ti ń gbọ́ jálàbí babaláwo under this guy sí ni ìmá ṣiṣẹ́ babaláwo babaláwo pro so wọ́n ní babaláwo pro ní ẹ so pé tá bá ti ń gbọ́ jálàbí ohun tó túmọ̀ sí ni so torí pé ẹni tó fẹ́ ṣiṣẹ́ jálàbí òun náà mọ̀ yí pé yóò wà agbára kún agbára yóò mọ̀ tí wọ́n fi aláǹgbá àmọ́ iṣẹ́ oríṣiríṣi a máa rí oríṣiríṣi bọ́ ṣe ń gún àwọn nǹkan lóyẹ̀ olóngbò lóyẹ̀ subhanallah kí èèyàn bá débi wípé ṣẹ́rí tí àwọn bá ṣe jálàbí yẹn débi tí wọ́n bá dé apàdà á dájú tí ò ní ó máa dájú gidi gan ni ó máa dájú tí ò ní àǹkúrí fún àwọn nǹkan ẹ̀mí àwọn nǹkan abẹ̀mí torí pé ó lè wà nínú àwọn iṣẹ́ wọn tẹ́ pé òòyẹ̀ ni wọ́n gbọ́dọ̀ jó subhanallah tí wọ́n gbé kòkò kaná kòkò tí wọ́n sì wá nǹkan abẹ̀mí tí wọ́n pa ó wọ́n dẹ̀ fi síbẹ̀ wọ́n dẹ̀ dé pa nǹkan yìí ó sì japorókú nínú nǹkan gbóná bó ṣe yẹ́ lé ni wọ́n lè ní ẹ̀kan náà ni ẹ ṣá fi tẹ́ẹ̀dẹ̀ wó tó bá ti kú so wọ́n lè ní wọ́n dẹ̀ gún lóyẹ̀ àìmọye irú ẹ̀ fọ́lọ̀dákún so èyí ò gbọ́dọ̀ ṣe jálàbí kó má dájú ẹ dákun ṣe lọ́dọ̀ àwọn oní ewu ọmọ náà ẹ dákun ṣe bí wọ́n ṣe máa ń ṣe lóyẹ̀ ni so àwọn kan parọ́ máwọn ní àwọn ẹwà bẹ̀rẹ̀ sí ní yí sọ́ndà àwọn alágbo àwọn tó dẹ̀ ṣe jálàbí mọ̀ wípé tó wọ́n bá fẹ́ kàgbó àwọn náà máa ń lọ sọ́dọ̀ alágbo ni àwọn àfọ́ ní jálàbí táwọn náà bá nídìí àgbó wọ́n máa ń lọ sọ́dọ̀ alágbo ni àmọ́ iṣẹ́ tí tó ní pro babaláwo kílẹ̀ pé babaláwo pro yẹn ìyẹn lọ́tọ̀ ìyẹn dádúró lọ́tọ̀ iṣẹ́ àwọn tó ń fúnyàn ní herbs and co ìyẹn náà dúró lọ́tọ̀ ìwòsàn lọ́tọ̀ àwọn iṣẹ́ babaláwo pro yẹn òun náà dúró lọ́tọ̀ ni so yẹ pé
táwọn lágbo náà bá bùkátà sí àwọn gan tún wá tọ̀ àwọn àfáà wá ni àwọn gan máa ń tọ̀ àwọn àfáà wá wípé ẹ dákun ẹ bá mú o mo fẹ́ gbégbèsè kan báyìí ẹ dákun èwo ni ń gbé ń bẹ̀ so wọ́n lè ti ìdí àgbo náà rùn kọ́ tàtàrà mọ́ láíláí so kọ́ má tàwọn èèyàn jẹ so pẹ̀lú pé wọ́n wò pé aṣáfẹ́ fi dọ́gbọ́n fi kéwú gbé wọlé kí ló ń jẹ́ ṣebí jalibul manfa'a wa daf'ul madarra kí ló burú ń bẹ̀ so a ní tó bá yẹ pé kò burú ní ẹ̀kọ́ ṣe ìrìṣàdì wọn lọ síbi pé tó gbogbo ẹ̀yin àfáà tẹ́fẹ́ ṣe jálàbí ẹ̀dúró lórí ń ta kọ nílé kéwú inú tíra báyìí dásíkà ṣe bóhun ní kí ló burú ń bẹ̀ wọn wà lè rí tọ́ka sí tíra kan báyìí so ló fi jẹ́ wípé ní tí Sheikh Dawud Al-Falla sọ yẹn kò rí bẹ́ẹ̀ kò bá ìmọ̀ lọ rárá àti rárá kò rí bí kankan jókòó sí nínú mọ̀ ibi tí wọ́n pín àwọn àfáà sí wọ́n ti pín dáadáa níbẹ̀rẹ̀ àárá àfáà tó kọmọ ní kéwú àárá àwọn àfáà tó yẹ kó tíra lòun kọ àárá wà àti ó jẹ́ pé àfáà òní wà sí àmọ́ àfáà òní jálàbí kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ aláwo ìmá aṣáwó òun ló ń jẹ́ bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé irú àwọn yẹn àwọn àtàwọn aláwo wọn máa ń súnmọ́ ara wọn gan púpọ̀ torí pé wọn a máa fúnra wọn iṣẹ́ wọ́n máa ń connect pẹ̀lú bluetooth kọlọ̀dá kú ṣàánú wa so bí i tó mú wa lọ bẹ̀ òun ni hadithi ma quti'a min al-bahimati wa hiya hayyatun fa huwa mayta gbogbo tí wọ́n bá gé lára nǹkan tó ń ṣẹ̀mí in tí wọ́n bá gé kúrò ní lóòdó ọgbà tí nǹkan yẹn bá ṣì ń ṣẹ̀mí èèwọ̀ ni ẹ̀gbin ní nǹkan yẹn a gbọ́dọ̀ lò so jẹ́ pé gbogbo àwọn oníjàlàbí pátápátá so gbogbo àwọn kan tó máa ń gé èékánná ẹran tó sì ń ṣẹ̀mí kọ́kọ́ lọ àtàǹpàkú ẹ̀ làwọn nídìí etí ẹ̀ ni wọ́n kọ̀ gé lásán ẹ̀yìn ojú ẹ̀ wàláhì tí wọ́n bá ṣe jàlàbí yóò dájú o wàláhì yóò dájú gidi gan tí wọ́n ma àwọn nǹkan yẹn ààyè báyìí ni wọ́n máa ń jọ àwọn nǹkan yẹn kíyàn tí ẹ máa wà ní fí ẹ̀kọ́ kó wá ju olóngbò kó sì ju sínú tí ó sì máa gún lóòyè la ilaha illallah so kọlọ̀mbà kò dájú wípé ó dájú ni wípé lẹ́yìn òṣìṣẹ́ tó Nabi sallallahu alaihi wasallam tó rá Nabi sallallahu alaihi wasallam ló kọ́ wa wípé idha dhabahtum fa ahsinu dhibha wa idha qataltum fa ahsinu al-qitla tẹ́ bá máa pa nǹkan ẹ pa dáadáa tẹ́ bá sì máa dùn nǹkan ẹ dù dáadáa wal yuhidda ahadukum shafrata wal yurih dhabihatahu tẹ́ bá máa dù ẹ dù ní jẹ́ pé tí ó mú sùúrù bá tí ó kú ní naturally tí ó mú dẹ́kun bá ẹ sì pọ́n nǹkan tẹ́ fẹ́ fi dù ẹ pọ́n kó ti mú dáadáa tí wọ́n máa kí obì bọnú subhanallah obì tí ọ̀pọ̀lọ́ lè gbé mi wọ́n dẹ̀ kí bọ̀ wọ́n fún mọ́ báyìí wọ́n dẹ̀ gbé sínú kòkò wọ́n dẹ̀ dé pa yóò máa wá já kútukútukútukútukútu tí ó fi dákẹ́ wọ́n wá gún àti kòkò papọ̀ wọ́n wá hàn túlé lórí ọkọ̀ hàn tú náà pé Kùránì láhàn Yásín lákàn fún yìí Yásín 41 so ẹ́dàpọ̀ èyí tí lúbúlúbú tó wà nínú kìí yẹn ìyẹn ń kọ́ ṣe Yásín òun náà so wọ́n kọ̀ ara gbé hàn túlé lórí wọ́n fi yẹn pa aláró wọ́n ṣe síbúkọ̀ wípé tó Islam lélẹ̀ so àsọ́gàsẹ́ bá ti gbọ́ pé wákíà ni Yásín ní káàfù láhàn so àmáwọn nǹkan míì tí wọ́n ti ṣe lábẹ́ nǹkan kọlọ̀mọ̀ akọ́dá kò ṣàánú so eléyìí kò sí nínú jálàbí ò sí nínú ẹ̀sìn wa bó tilẹ̀ nǹkan wá pariwo tó jálàbí ó ti lọ́ọ̀lẹ̀ àti rẹ́yìn jálàbí báyìí bí ìdìnlá tó rí pé ó dà pé ìkíní ò tà mọ́ òun náà ni ìkanra fi pọ̀ ló fi dípá àwọn alùsọ́nà àbíkọ́ sá mú wọn bẹ́ẹ̀ bá bá wọn ẹjájà wá gbogbo nǹkan sí wọn lẹ́sẹ̀ ẹkọ́nọ́mì yẹn Allahu Akbar ẹgbẹ́ àwọn ẹlòmí wọ́n tún máa ń gbá wọn bẹ́ẹ̀ kò ń ṣe pé ẹkọ́nọ́mì nìkan àwọn èèyàn ti ń gbọ́n ní ṣe rí Nàìjíríà yìí kọ́ làwọn wọ́n ti make it púpọ̀ tẹ́lẹ̀ náà ọ̀gọ̀rọ̀ àwọn ẹni tó wà níta outside the country ẹni tó ń wáwé gbélú ó kọ̀ pé àfáà kan tó yẹ pé tó ìrọ́bù tó ń sọgbọ́n kò gẹ́yẹ ìrọ́bù tó má gbé ìrọ́bù jùmlà yẹn kalẹ̀ kò lè ṣe ìrọ́bù ẹ̀ kó yanjú yóò máa ní sírù kan wà lábẹ́ àdúrà yìí àṣírí kan ń bẹ lábẹ́
pé tẹ́ bá fi lọ ṣe báyìí tẹ́ bá fi lọ ṣe báyìí ẹ̀wọ̀n ní tó dẹ̀ máa jà àwọn èèyàn náà lójú náà ni pé ṣe rí iṣẹ́ yìí èèyàn kan dédé lò ó tó wọ́n wà dúnú fẹ́ni tó fẹ́ gbé fún pé aago kan ní orí odó lẹ́ẹ̀sì jókòó sí ẹ wá kẹ́sẹ̀ kan sókè so ẹ̀wọ̀n fúngbà tí wọ́n máa tó gbogbo ẹ̀lé ọ lè rẹ̀ sọ fún pé tó bá alẹ́ ọjọ́ yẹn ẹ gbọ́dọ̀ jẹun ẹlẹ́jẹ̀ o ẹ gbọ́dọ̀ jẹun ẹlẹ́jẹ̀ so tí ilẹ̀ máa fi mọ́ náà ẹni tẹ́ bá kọ́kọ́ rí tó bá ẹkọ́kùnrin tó bá kí yín ẹ má dáhùn so gbogbo yẹ awádìí wípé èèyàn náà máa ṣe kíni a máa ṣe tàṣáhùn so wọ́n bá ẹni tó ń lọ jẹ́jẹ́ àwọn ẹ̀pẹ́ ó dà pé ìhẹ́n tí a fà sọ náà ni báwo lè ṣe máa jí láàárọ̀ tí èèyàn ní pàdé èèyàn tí ó máa pàdé mọ̀ kójọ́kùnrin àbóbìnrin náà ni so wọ́n ṣàwá kankan tí wọ́n ṣàtúnṣe pé at least mo sọ́dáfà nǹkan yà á ṣẹlẹ̀ so kọ́lọ̀mbà kódákùn so wọ́n ti lálàṣẹ láìfà àwọn èèyàn so àìmọye èèyàn tó ń complain pé látara wípé tó yẹn àwọn wá kó lè dá náà ni wọ́n fún wọn lóyún àwọn obìnrin wọ́n fún wọn lóyún látara ẹ̀ ó di lóbìnrin kan tó dìdí pèmí tó ń sọ yẹn fún tó Ọlọ́run ló ní pé eléyìí ó ti yanjú àbúrò tóun ó ti yanjú àbúrò òun ló tún ta sí báyìí nìsìn so ó ti yanjú tàbúrò tán ti parí iṣẹ́ lórí yẹn so wọ́n ọ̀dẹ̀ gbọ́dọ̀ sọ fúnra wọn gbogbo ń tọ́ ṣéhù bá ń ṣe fún orídí ó gbọ́dọ̀ wà láàrin àti ẹni wọn gbọ́dọ̀ sọ fẹ́lómi so ṣé gbogbo nǹkan ta wọ́n pọ́n jẹ́bẹ̀ láti sáfáwọn èèyàn so kò sí jálàbí nínú ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni kò sí èèyàn kan tí ó jókòó ti jálàbí àfi kó jẹ́ pẹ́ni tí ó máa wojú àwọn èèyàn òun ló máa di pé wọ́n rẹ̀ sí lọ dẹ́pọ́sìtì yàsí sílé àwọn onílé pé alájí awáyín wà àbáyínlé àti dẹ́pọ́sìtì ẹ̀ kalẹ̀ so àti káyà sí kalẹ̀ torí pé wọ́n tún mọ̀ pàdájí náà fi nǹkan ránṣẹ́ náà ní pé tó ẹ̀ṣà ní kẹwàá sí lásán so kọ́lọ̀mà kódákú fún wa ṣe kòngá náà so àádádó sí ibà ilé ni subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. هل أتيك حديث موسى إذ ناديه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغي فقل هل لك إلى أن تزكي وأهديك إلى ربك فتخشي فأريه الآية الكبرى فكذب وعصي.